ẹ kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣíwọ́ igbe Fúlàní ti dé ọ̀tún, Fúlàní ti dé òsì, Fúlàní ti kó weapon dé. Ṣé àṣẹ̀ṣẹ̀ ń find out yẹn ni? Àbí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń prophesy ìyẹn táwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ tún sọ di prophecy. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ wá ibi jókòó sí. Bá a ṣe lè gba àwọn weapons lọ́wọ́ wọn, bá a ṣe lè lé wọn sá. Oníkẹ́jẹ́ ká máa sọ ń sìn kéèyàn kan máa dẹ́rù máa rò pé òun dẹ́rù bèèyàn kankan lórí kinní. Olúwa wípé wọ́n ti kógun dé, Olúwa wípé wọ́n máa pabì kan rẹ́. Kílẹ̀ rò kó máa fi gbogbo ìbọn tán kó lọ́wọ́, kílẹ̀ rò kó fẹ́ fi ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Gbogbo àwọn kinní kan ti dé lágẹmọ o, kinní kan ti dé lọ́nà Ilé Ifẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ ṣíwọ́ tẹ́ bá rí nǹkan sọ, ẹ jọ̀ọ́ ẹ má máa waste data yín. Kí la lè ṣe láti lé wọn sá? Wọ́n ti wà ńbẹ̀ tipẹ́tipẹ́. Eléyìí tá à ń sọ pé ogun ń bọ̀, tẹ́ ẹ bá ti mọ̀ pé ogun dé, á jẹ́ pé orun tó fi bàálù kùn yín, ẹ tí jí lójú orun yẹn ni. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká stop kinní yìí. Mọ́tò Dangote náà fi ń kó kinní yìí wá. Ẹ jẹ́ ká yé rajà Dangote. Àwa là ń sanwó gbogbo nǹkan tó wá fi ń kógun tiwa yìí. Stop buying Dangote products. Stop buying Dangote products. Period. Àwa là ń fún Dangote ní billions of dollars tó fi lọ ń kógun wá bá wa níbi tá a wà. Mọ́tò ẹ̀ ló fi ń kó wọn wá every day. Kì í ṣe páàrí wọn. So ẹyẹ máa sọ fún wa láti o security kìíní kankan o. Ẹ bá díṣẹ́ ṣe ẹjọ́ ẹ lọ wá bí jókòó sí. Jọ jàre. Kàkà wá nǹkan kan gidi ṣe. Èèyàn kankan yẹn wá máa pariwo máa lanu bí kinní lórí social media. Please, let's stop it.